Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, ó mà lágbára o. Ó mà lágbára o. Olórí Tope mà ní o, tèmi Tope láàfin. Wọ́n ní ọkọ ẹ̀ tún dé. Ó dé bó ṣe ń dé ṣẹlẹ̀ kejì àbẹ́lẹ̀ kẹta ló tún dé yìí. Tó ní wọ́n gbèwé wá pé kó sáìn. Kó gbèwé wá fún ìyàwó ẹ̀ pé kó sáìn pé òun ò ní ṣe, òun ò fẹ́ kábíyèsí mú nítorí òun ò rí nǹkan tó fẹ́ rí mú ní ààfin Ọ̀jájá. Wọ́n nítorí pé ó fi gbogbo àwọn ọmọ ẹ̀ lẹ̀, pàápàá jùlọ ọmọ 3 months. Torí ọmọ yẹn kò ní jẹ́ kó rójú rere Ọlọ́run tí ò bá padà sí ilé ọkọ ẹ̀. Wọ́n àǹfààní tó wà fún sìn ni pé bí ọkọ ẹ̀ ṣe ń sọ pé òun nífẹ̀ẹ́ torí tọrọ, kó ya tètè kúrò, kó lọ bá àwọn ọmọ ẹ̀, kó tètè bẹ̀rẹ̀ gbé ayé ẹ̀ ní dáadáa. Nítorí pé tó bá wà ní, tó wá wárùn kì tó lóun máa fẹ́, tó lóun ò ní fi kábíyèsí lọ́rùn lẹ̀, òun ò ní kúrò ní ààfin Ọ̀jájá. Ìjìyà tí ẹ̀yẹn ó máa ju màálù tó gbẹ̀yìn ní dérì lọ. Pé kó tètè bẹ̀rẹ̀ sí nípalẹ̀ àìrò ẹ̀wọ̀n kó padà, torí kábíyèsí ò ní wọ́n fẹ́ mọ́. Kábíyèsí ò ní orí tí wọ́n rò mọ́. Kábíyèsí bẹ́ ṣe ń wò yẹn, kò sí ẹni tó tún lè bá sọ. Tífẹ́ lòmíì tó máa wà lọ́kàn ẹ̀ ju ti Naomi lọ. Ẹ̀yin obìnrin yẹn kàn fira yín ṣe ẹlẹ́yà ni. Ẹ kàn fira yín ṣe ẹlẹ́yà ni. Ẹ worú Tope yẹn ń sìn. Tope ò ṣe bíi pé ó fẹ́ aṣorogún. Kò wá láti wá aṣorogún, kò dẹ̀ wá láti wá lépa Naomi níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Àfarawé ni Tope try láti ṣe. Àfarawé ni. Nítorí pé lágbájá ń ṣe báyìí ó jowú, kémi náà jowú, torí the same level ni gbogbo wa wà. Olè ni gbogbo wa wá jà láàfin kábíyèsí, láàfin Ọ̀jájá. Therefore kóun náà bá wọn bù díẹ̀ nínú olè tán fẹ́ jà. Àfarawé ni. Torí looking at Tope gbígbésí ayé ẹ̀ ṣe rí. Tope yẹn kò ń ṣe ẹni jàgídíjàkan, kò kì í ṣe ẹni wàhálà, kò dẹ̀ kì í ṣe ẹni kìíní. Ìfarawé olè, ọ̀kánjúà, ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà á, òun ni. Tí ò bá rí bẹ́ẹ̀, tí ò bá jẹ́ bẹ́ẹ̀, kí ni ti Tope láti fọmọ ọmọ oṣù 3 ó máa ṣe o. Ṣé ó máa léṣù ló ń ṣe òun ni? Àbójú kòkòrò àbówó ló ń wá. Kí ló dé tí ẹ fara yín balẹ̀? Kẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lásìkò bí ẹ ṣe wà pé Ọlọ́run mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe dá mi dáadáa o. Mo wà láyé, mo wà láàyè, mo wà lálàáfíà, mo dẹ̀ wọ educated. Ṣé kò lè lọ wá ṣẹ́ṣe ni? Àbí kò lè wá nǹkan míì ṣe tó lè fẹ́ ṣòwò wá fún? Ó ṣe wá jẹ́ nǹkan ní nǹkan ló máa fẹ̀jú mọ́ wọn, tó fẹ̀jú mọ́ Tope. Nǹkan ní nǹkan ni. Torí kí gbogbo nǹkan tí ẹ̀ ń fẹ̀jú mọ́ yìí tẹ́ ẹ̀ ranjú mọ́. Ilé onílé ni. Ilé onílé ni. Torí tẹ bá wà nílé ọkọ tiyín, kẹ́nìkan wá pé lóun fẹ́ tì yín dànù, ó fẹ́ tì yín kúrò, torí òun fẹ́ máa jẹ níbi tí ó ṣe sí. Kí lẹ̀yin lè ṣe sóńtọ̀? Ṣèbí ó yẹ kẹ́yìn náà ronú ara yín pé tó bá ṣe irú nǹkan tí mò ń ṣe fún Naomi yìí, tó bá ṣe fún mi, báwo ló ṣe fẹ́ rí lára mi? Torí náà ìjà ẹbí ni gbogbo yín ń jà. Ìjà ẹbí ni gbogbo yín ń jà. Torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀, tí ò bá jẹ́ pé ìjà ẹbí lẹ̀ ń jà, nílé onílé ẹ kàn débẹ̀, ó fi ti torí ó sáfilé tiẹ̀ lẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé nǹkan tí ò sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá nílé onílé. Ṣé gbogbo àrífín tí wọ́n fún yín, gbogbo yín pátápátá yìí, ẹ̀yin olórí olè yẹn, tẹ wá jí nǹkan ní nǹkan, ó lè níyìn torí ẹ̀bẹ̀ ni ọ̀nà wọlé. Nǹkan tẹ́ni ẹlẹ́ni ti ṣiṣẹ́ lẹ̀
tẹ́ni ẹlẹ́ni ti ṣe wàhálà lẹ̀ òun ló wá pọ́nmọ yín lójú. Ẹjọ́ ìṣẹ̀jọ yín ṣebí kábíyèsí tó fún gbogbo yín láàyè, ẹ̀yin aṣẹ́wó, ẹ̀yin onínàbì yìí ní kí wá nì, kí ni nǹkan náà, kí ni nǹkan náà tẹ̀ ń wá? Àwọn orogún ológun tẹ̀bàtì, ẹ rí ogun ológun ẹ tẹ̀bàtì, ẹ róbì lábá, ẹ rẹ́fọ̀n lábàtà, ẹ yọ̀bẹ̀tì, wá yín ó lè. Nǹkan tó dáa fún Tọ́pẹ́ ni pé kí Tọ́pẹ́ ya tètè fi kábíyèsí lẹ̀ bọ́kọ̀ ẹ̀ ṣe tó yìí yẹ báyìí, tí kábíyèsí ò sì rojú ráyè wo tiwọn rárá, tó lóyìn yẹ báyìí o, kó tètè lọ bá ẹni tí ó yàn pọ́n lépò ń fẹ́fẹ́. Torí tí kábíyèsí, because bó ṣe wà yẹn kò sí nǹkan tí kábíyèsí fẹ́ wọ́n fà wọ́n, pátápátá kábíyèsí kan máa ẹ̀bùn kan máa fún wọn ní tókìnì kó kí wọ́n get out. Kò sígbà tó wọn ní get out, torí àwọn nìkan náà náà máa get out, Ọlọ́run ló máa get wọn out, nítorí pé wọ́n ilé onílé ni ó lè tó lè bá wá tó máa ka mú wọ́n máa lé nílé kí kò sẹ́ni tó fẹ́ rìtẹ́ẹ̀nì olè nílé, àbí tó fẹ́ rìtẹ́ẹ̀nì olè tó wá jà òun lólè, wọ́n máa punish ẹ̀ ní ẹ̀ mọ nǹkan tó máa ṣe fún àwọn olè. Torí tí kábíyèsí bá ṣe tán báyìí tó bá máa rí sí tiwọn, Ọlọ́run máa yẹ kó mọ́ wò fún lọ. Bẹ́ẹ̀ ni káwá tẹ̀sọ́ pé káwá tẹ̀sọ́ ti kábíyèsí, káwá wo tọ́ Ọlọ́run, káwá tí wo sì jìyà Ọlọ́run. Ó yìí ń da Tọ́pẹ́ o, ó yìí ń da fún ẹ sìn o, tó bá pọ́n rẹ̀ lé gbogbo embarrassment yìí nísìnyí ìgboyà tètè dọ́wọ́ ẹ̀ lẹ̀ kó tètè padà sọ́dọ̀ ọkọ ẹ̀ kó lọ tọ́jú àwọn ọmọ ẹ̀. Ọlọ́run á dẹ̀ bùkún ẹ. Ìwọ̀nba nǹkan tí kábíyèsí bá fún ẹ kó yá lọ fi lọ establish rẹ̀ kó continue life ẹ̀. Torí mo mọ̀ pé kábíyèsí aláàánú ni, aláàánú gidi gan ni kábíyèsí. Ó lè compensate ẹ, ó dẹ̀ lè compensate tiẹ̀ tó bó nísìnyí kó sọ pé kábíyèsí mo ti ṣe tán, ẹ jẹ́ kí n tẹ̀síwájú ìrìn àjò ayé mi. Kábíyèsí á compensate ẹ̀. Ó mà ṣe o. Àwọn ọkùnrin tẹ tiẹ̀ fílẹ̀ tẹ kúrò tẹ lọ ṣàbàṣà káàkiri, àwọn gan ni mo pity fún. Wọ́n gbé Ọlọ́run ṣàánú fún wa, ó ṣàánú fún wa kó ló má yẹ ká jẹ àjẹkù. Orúkọ Jésù, Ọlọ́run ṣàánú wa. Kò sí nǹkan tó fi ń ṣe èèyàn. Padà sọ́dọ̀ ọkọ ẹ̀, kọ́kọ ẹ̀ náà dẹ̀ fẹ́ mọ́ra, kó lọ tọ́jú àwọn ọmọ ẹ̀. Torí àwọn ọmọ yẹn yìí kéré ò mọ nǹkan tó fẹ́ yà lọ́jọ́ iwájú. Kó padà kó lọ tọ́jú wọn, kó fi rẹ̀ nípò ọ̀wọ̀, kó fi sí rẹ̀ sípò tó yẹ pé ó yìí ń dánsìn. Tó bá kúrò lọ́dọ̀ ní ààfin yẹn, kó yá fẹ́ ara mọ́ ọkọ ẹ̀, kó fara mọ́ àwọn ọmọ ẹ̀, ó máa ní yí o jù wípé kó jókòó síbẹ̀ yẹn kó máa wagá alágo láti ṣiṣẹ́. Àwọn olórí tó kù wàá rí nǹkan tó máa gbẹ̀yìn wọn nígbà tó Ọlọ́run bá dé. Mò ń bọ̀, Ọlọ́run ló gún ọdún kò ń yá. Tètè padà sọ́dọ̀ ọkọ ẹ̀, kó kó gbogbo gángá rẹ̀. Ọkọ ẹ̀ ti ní kó sáìnì pé o ò fẹ́ kábíyèsí mọ́, kó yá sáìnì. Torí ìgbẹ̀yìn ilé kábíyèsí bẹ́ẹ̀ ṣe wà yẹn tó jẹ́ pé ẹ ní ọ̀nà tẹ rí ọ̀nà tẹ bá wọlé tó jẹ́ pé olè lẹ bá wọlé, ìgbẹ̀yìn yóò ní dà o. Torí pọ́n ṣe máa punish olè náà Ọlọ́run ṣe máa punish yín bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní kò ń dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge tí mo rọra mọ́ fún sétí gbọ́n. Màá mú another laughter mi wá. Torí ẹ̀kẹ́ bá fi tó kù sínú comment section. Nǹkan tí Tọ́pẹ́ ń ṣe ń bẹ̀ yẹn torí is of no need. Kó wá waste time rẹ̀ kó tètè kúrò lọ. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa yín èèyàn. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi share, kẹ́ bá mi subscribe. Àánú Ọlọ́run á wà pẹ̀lú, ààbò Ọlọ́run á wà pẹ̀lú, iṣẹ́ wo ní bàjẹ́. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.